torí mi ò bá ní ìsinmi tí mo lè sọ kò sọ̀rọ̀ kan tí mo máa sọ tí èmi kọ́ bí Ọlọ́run lè gbẹ fún wa lọ́gbọ́n rẹ̀ o torí kò sẹ́ni dọ́gbọ́n láyé tó bá rò pọ̀ gbọ́n Mùsá gan rò pọ̀ gbọ́n wọ́n rán Ídírù sí Mùsá bá dọ̀dẹ̀ Mùsá wọ́n ní sọ ọlọ́gbọ́n ọ̀dà kalẹ̀ Ídírù tí ì ṣe nàbí Ídírù ọkà já wá láti Ọlọ́run ọ̀yá ẹni ìwọ́ tó bá lóòsìn lọ Ọlọ́run lè gbé òkúta tí a bá lóòrùn òkúta ẹni tí ò tú ọ. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Látorí mufti, Grand Mufti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ Ọlọ́run ló sì ṣe bẹ́ẹ̀. Mo kí àwọn olóyè látorí Bàbósà Alógun wọn mọ́ bá àbíyàn fọ́ntà ní ṣòkò náà gbogbo àwọn ẹ̀dán mo kí Amir Ọ̀ṣun àti gbogbo àwọn ẹ̀kí coordinators pàtàkì gbogbo tàwọn lákí àti ẹni tí ìṣẹ́ tàwọn tó wà bí òkè gbogbo ẹ̀mí náà kíra mi a ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Tẹ́rí èmi torí mọ́mọ̀ ẹgbẹ́ ìgbọ́n Ọlọ́run nìkan ni olọ́gbọ́n sókè tó sọ̀rọ̀ yíbọn sọ fọ́lọ́ pé ọgbọ́n rẹ̀ là ń fẹ́ torí mi ò bá ní ìsinmi tí mo lè sọ kò sọ̀rọ̀ kan tí mo máa sọ tí èmi kọ́ bí Ọlọ́run lè gbẹ fún wa lọ́gbọ́n rẹ̀ o torí kò sẹ́ dọ́gbọ́n láyé tó bá rò pọ̀ gbọ́n Mùsá gan rò pọ̀ gbọ́n wọ́n rán Ídírù sí Mùsá bá dọ̀dẹ̀ Mùsá wọ́n ní sọ ọlọ́gbọ́n ọ̀dà kalẹ̀ Ídírù tí ì ṣe nàbí Ídírù ọkà já wá láti Ọlọ́run ọ̀yá ẹni ìwọ́ tó bá lóòsìn lọ Ọlọ́run lè gbé òkúta tí a bá lóòrùn òkúta ẹni tí ò tú ọ Ọlọ́run kà pé dìde ọ wà ní kẹ́ lọ tẹ́ ọ gbogbo alágbára yìí tó bá lóòrùn lówó lọ́gbọ́n Ọlọ́run kà fi ń gbáyẹ pẹ́rẹ́ yọba gbọ́ yọba gbẹ́nu lọ́wọ́ ẹ̀ níjọ Ọlọ́run fi ti Mùsá hàn torí Mùsá ní Ọlọ́run fún Mùsá lágbára agbára tó lọ́n fún Mùsá ọ̀pọ̀ tí Mùsá lè nà ọ̀pá báyìí tí ó sì sọ omi ó sì là àwọn ọmọ Egypt ń bá àwọn ọ̀gbọ́tọ̀ ọmọ wọn sì Mùsá wọn rò pé abẹ́mì gan mọ̀ ń ṣe kìíní wọ́n lọ́wọ́ mo fẹ́ rójú rẹ̀ mo fẹ́ rí ọ ẹ̀yà bá ti lóun fẹ́ rọ́lọ́ ìbọ̀ ìṣànú ó lè rọ́lọ́ àfi tọ́wọ̀ bá mọ bọ́lọ́ ṣe tó ó ti tóbi jù ojú ẹnìkan ó ju gbogbo ayé ìlọ ojú ti ẹnìkan gbogbo ayé àti bòmí lọ ká tó wá sọ mọ́ fẹ́ pé tí ẹ ṣe pọ́ lápá kọ̀ lẹ́sẹ̀ bí tiẹ̀ olókòdì tọ́fẹ́ báyàn sọ òun ò kọjọ ìyàn ara ó tí ẹ lè mọ̀ bó ṣe rí kọjọ ẹnìkan ó lè kọ láfiwé ìṣẹ́gbẹ́ tọ́wà máa ní wọ́n lọ́rẹ̀lẹ̀ jù ó ní rẹ̀lẹ̀ tàbí ta ní pé bọ̀dọ̀ ọlọ́mbì ta ló pè ní bàbá ọlọ́m ó kọ lọ́kàn lámọ́ lórí gbà ẹn tó sì jùlọ ìwọ ẹn tó jùlọ bọ́dún méjì tọ́ bá yọ tọ́ bá pẹ̀ ọlọ́mọ kí ló sọ èmi ní lápọ̀mọ́ lórí ìwọ tó lápọ̀mọ́ lórí ọba tó dá ọ ó lò ìwọ ọlọ́m ó tó máa bí pé kó ló sí wá ṣe tèmi ọ̀n sọ̀rọ̀ pípò ló ṣe ṣe tí ẹ̀ ìwọ́n tó ọ̀n sọ̀rọ̀ ọ̀làjú onímọ̀ omi bọ́ọ̀bá mímọ̀ ló ṣe máa sọ pípò ló ṣe ṣe tí ẹ̀dá kọ́lọ̀ ya gbọ́n wa ní o èmi nǹkan tí mo mọ̀ pé mo ní ní pé Yorùbá ni kìí ṣe pé mo wá fọ ìsìláàmù mọ́ ìsìláàmù kọ́ láwá fọ̀ ní ọ̀wá fọ́ ìsìláàmù láti fọ ìsìláàmù mọ́ àwọn ìmáàmù àwọn àfáà mọ́ èmi Yorùbá ni mo fẹ́ fọ̀ mọ́ Yorùbá lọ́lọ́run ní kébì wá fọ̀ mọ́ a sì ti fọ̀ mọ́ ní ìsìn mo lè lo ilẹ̀kẹ̀ sẹ́sẹ̀ kí n lo ilẹ̀kẹ̀ sọ́wọ́ kí n wá létí ajá kí á sì mọ́ pè mí babaláwo àti ṣe yìí nísìn àti jẹ́ kí á mọ̀ pé kìí ṣe kéèyàn lo ilẹ̀kẹ̀ ìwọ mọ́mù àfà pọ́wọ́ lo ilẹ̀kẹ̀ ẹ̀ṣọ́ ni pamọ́lẹ̀ pa fi abetí ajá ẹ̀kọ́ pamọ́lẹ̀ lọ abetí ajá fi ilẹ̀kẹ̀ ọwọ́ bọ́ bá fún ọ àṣà tí a ní ẹgbàṣà yín lọ́wọ́ àwọn karambani tí kò yé tẹ́lẹ̀ tó ẹ̀yẹ lè bọ́ wọ́n síkì ní o àbẹ́yẹ̀ bá síkì tó bá fún lóògùn nítorí ẹ̀ tẹ́mi bá rí ẹ tí ń bọ̀ rìsà mo máa àánú mi máa ń ṣe wọn nítorí ẹ̀ mo fi sọ pé I hate idol worshiping mi sọ pé mo hate idol worshippers
àwọn èèyàn gbé ìbò dáadáa idol worshippers ó yàtọ̀ sí idol worshiping. Idol worshippers lèèyàn, idol worshiping ni the criminal act ìtọ́sẹ̀ èmi ni bíbọ òrìṣà. Abọ̀rìṣà ọ̀sẹ̀ mi nítorí mọ́ mẹ́kó ní ìdí ìtọ́jú ó síkì mo sì lóògùn tí ń fún tọ́ọ̀ bá ti ẹ̀yìn àfáà àtẹ wà bí tọ́ọ̀ bá ní làkúndé nùkún wálé àdínì ajẹ́pọ̀ èṣe wárà sátúlẹ̀ àbíyà èṣe àfáà àròlé àwọn ànábì ni ọ gbogbo ṣẹ́ táwọn ànábì ṣe ló yẹ kó máa ṣe kẹ́ẹ́ṣe láàrin àwọn àfáà ló ti máa kàrà àwọn àfáà mi àwọn àfáà ni wọ́n pèjọ wọ́n máa ṣe dáwà fún kí ni àǹfààní tí àfáà ó tún jẹ lára tiẹ̀ kí ló ń ṣe wáàsí fún ẹni tó ti mọ lọ ẹwà jókòó láàrin ara ibi iṣẹ́ tí wọ́n ní káàfáà ṣe ní kọ́ jáde lọ ibi tí wọn ò bá tí ìmọ̀ lọ́hùn ibẹ̀ ní kọ́ lọ àwọn kan ṣe ọ̀pọ̀ àfáà ní ò ṣe tánà bí bá ní ẹfà ara Mẹdínà ẹfà ara Mẹ́kà lẹ́sì tí wọ́n làkúndínù kún wálé àdé bóò ní Mẹ́kà ó sì mọ́lé èyàn kọ́ máa ṣiṣẹ́ ọkọ̀ sọ fún kèfèrí pé wọ́n ṣe bá wọn òrìṣà bíbọ ọ̀dá ní ìsìn àti mọ̀lẹ́nì wípé àṣẹ gbogbo òrìṣà tí ń bọ àṣẹ níwèrè kò sí Yorùbá tó gbọ́dọ̀ sọ́pọ̀ ọ̀tán mọ́sàgbó ọ̀gbọ́dọ̀ sọ́pọ̀ ọ̀tán mọ́gùn àwọn bàbá ńlá wa ni wọ́n dìná ìwọ̀n o nítorí pé bàbá ńlá rẹ̀ ṣe mistake wọ́n dìná ẹ̀ wọ́n sọ wíkẹ̀ sí bàbá rẹ̀ kò sẹ́ni tí ò ní bàbá bí o kò sẹ́ni tí ò ní bàbá kẹrin bàbá karùn tí wọn ò sì kírun àbí sọ́wà sọ pé torí pé wọn ò kírun wọ́n èsè mùsùlùmí wọ́n sì bẹ́ẹ̀ Ṣàngó Ògún Ọya Ọ̀ṣun Ọbàtálá gbogbo wọn bàbá wa ní ṣùgbọ́n bàbá tèmi kọ́ lè tí a ń depó lé lórí wèrè lè tí a ń depó lé lórí bàbá ti ẹnu tó ya wèrè bàbá tèmi kìí pààyàn Ògún tèmi mọ̀ tó jẹ́ bàbá nílẹ̀ Yorùbá tó bá sọ pé ọ̀tàn mọ́gùn èṣe Yorùbá nìyẹn tó bá ti ń jókòó Yorùbá ọ̀tàn mọ́ gbogbo wọn ṣùgbọ́n tó gbọ́dọ̀ ṣe ní àfọ̀mọ́ Ògún òun lọ́kọ́ sí ọkọ́ gẹ́gẹ́ bí alágbẹ̀dẹ tó ṣe pé kí ló ní ká máa fi ṣe ká fi roko ká fi máa jẹun òun lọ́kọ́ kọ́ wa ní pé ẹ̀yin ọmọ ẹ̀tẹ́ ìbá fẹ́ jẹ́ kébi ọpa yín oko ní kẹ́ ẹ máa dáwó sí bàbá burúkú nù kéèyàn wá máa pé Ògún pé Ògún ọpa ọ́ bàbá mi ọmọ pa mí Kọ́lá Àkànbí ni bàbá mi kí n wá máa sọ fọ́mọ mi pé Kọ́lá Àkànbí ọpa ọ́ Ìyàsú ọpa ọ́ irú bàbá wo ní pa àwọn mẹ́ ẹjọ́ ẹ̀dáhùn wọ́n bá ti lóògùn ọ̀pọ̀ o ní bàbá ti ẹni wèrè bàbá rẹ̀ lápàáyàn Ògún táwa mọ̀ Ògún dáadáa ni kìí pààyàn nítorí ànábì Muhammad kò dínà ìyìn bàbá rẹ̀ wípé wọ́n bọ̀ ìṣàwó àbí wọ́n sọ̀tán rẹ̀ wọ́n sọ̀tán gbé èyàn ti dọ̀tí ọwá mọ́lé ní ṣó tó pẹ̀lẹ́ ẹ̀ntọ́ dọ̀tí please ẹ má jẹ́ kí wọ́n ní yín ní pé àkíní ẹ sọ fún wọn pé ẹni tó bá ti ń dẹ ògógóró lé lórí tó ń depó lé lórí kìí ṣe bàbá ńlá tèmi bàbá ńlá ti ẹnu sẹ́mi pé wọn ìwẹ̀ ẹ lọ́wọ́ gbójúbọ̀ ìdínwà ń bẹ ó sì ní bàbá rẹ̀ nù bàbá rẹ̀ ló ń fìdín àbí ẹgbẹ́ tọ́ílẹ̀tì àti ẹ̀gbúrò ètò pé tó lọ sẹ́gbẹ́ tọ́ílẹ̀tì tí ń pe Àjàgùnmọ̀lẹ̀ tó ní Olúwo ní ká mọ́ fún yín ní àti ẹ̀gbúrò ẹ̀ ó yẹ ká gbúrò ẹ̀ Ànábì Muhammad sékè bèèrè ọ̀tá rẹ̀ ni ẹ máa bèèrè àwọn ọ̀tá yín pé bóò ní o ṣé sáìsàn rẹ̀ ti sán àbó sì wà nínú nítorí ẹni tí bá ti ń ṣe báhùn ó láìsàn lára àìsàn tí ò gbóògùn ó ju AIDS lọ ó ju HIV lọ ẹni tí bá ń bọ̀ tí ń da epo tí ń dọ̀ gbogbo lójú kan náà àwárí òsà kan tí wẹ̀ tọ́wẹ̀ ẹ lọ wẹ̀ fún bàbá rẹ tó pè ní àbí tí ẹ̀rí tẹ́ bá ti wẹ̀ tẹ́ bá ti ní kí wẹ̀ fún àwọn kò sí nǹkan kan bẹ̀ mọ́ tó bá ti mọ́ nítorí òsà bíbọ̀ ọgbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ dọ̀tí ni ìtawà mọ́ tó tẹ́ bá ti ní kí ẹ̀fọ́ mọ́ ẹ bá ti rí ibi tí ẹni tẹ́ lọ wẹ̀ bàbá yìí wẹ̀ fún bàbá rẹ̀ ṣàánú bàbá rẹ̀ mọ́jọ̀kọ́ epo lọ ń dà lé lórí bàbá rẹ̀ náà ló dò gbogbo lé lórí ló ń depó lé lórí ló ń dẹ̀jẹ̀ lé lórí ẹ mú tí ẹ̀ sì dá
ògbógbó kìí ṣe ọtí iṣẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa sọ fún ẹ pé ọtí àgbà ọtí àdúrà ni ní ìwò ní ìsìn láti kọ́ sọ ìtọ́lọ ń ṣe fún wo lágbára pọ̀ ìtọ́lọ ń ṣe fún wo yìí ọjọ́ wájú wá dáa ọjọ́ wájú nígbà tí ànábì dé wọn ọmọ ẹgbẹ́ tó fẹ́ ṣe ọjọ́ wájú ọ̀dá nígbà tá ti fọlọ́run sí ààfin ta ní ọlọ́run ọba ní ààfin we dedicate it bẹ́ẹ̀ bá sọ fún yín pé Allah kìí ṣe Olódùmarè ẹ sọ fún yín pé a jẹ́ pé Allah náà kìí ṣe God kìí ṣe díẹ̀ a jẹ́ pé Olódùmarè ti yín Yorùbá nìkan ló dá ọlọ́run tó bá ti dá ìran kan tí èyí ṣe gbogbo ilé ayé ló dá kìí ṣe ọlọ́run o tí ó bá ti ní pé ọlọ́run tí ó gbàgbọ́ èdè míì bí Haúsá wà ń bí bí Senegalese wà ń bí tí èbó wà ń bí tí gbogbo wọn fi èdè wọn pé ọlọ́run tó bá ti jẹ́ pédè kan ìyẹn èso ọlọ́run mọ́ o òsànú mẹ́rin ní ẹyọ nǹkankan tó dá wọ́n ní olókun rẹ̀ òkun nìkan ní tiẹ̀ ọlọ́sàárẹ̀ a sì mẹ́pẹ́ tó lòkun ó ní ta ní lọ ìtọ́lọ́ ti ṣe fún ìlú Ìwó lẹ́yìn universities even Gabon wọ́n fẹ́ máa kó àwọn professors wọn wá àtàwọn students of sociology Afẹ́ Babalawo University that's the first grade university in Nigeria kò sí hospital tó dáa tó ní Nigeria medicals wọ́n wá wò wọ́n ní gbogbo professors àwọn wọ́n fẹ́ wá máa kọ́ history lọ́dọ̀ wọn ẹ rò pé kí professors àbí professors wọ́n ní ẹni àbí registrar academics ní ẹni so kí odidi university not polytechnic not technical college not NCU gbogbo wọn ni gangan náà wọ university kan tó láwọn fẹ́ wá kó èmi gangan kọ́ ń ò tó bẹ́ẹ̀ ń ọ̀gbọ́n gbogbo ń tà ń sọ ní ìsìn àṣọ́lọ́dún mẹ́wàá sẹ́yìn ọlọ́run bí ṣe máa ń rìlíìsì nǹkan díẹ̀díẹ̀ ọmọ rò pé wọ́n ni ọgbọ́n ẹ̀yọ́ àmà fún ọ lórí tí à ń sọ ní ìsìn pé òun dé kólé bàbá rẹ lórí èmi ọ̀gbọ́n tẹ́lẹ̀ nírú ọgbọ́n yẹn ní ọdún méjì sẹ́yìn lọ́dún mẹ́ta sẹ́yìn àṣé ẹbọ lè parẹ́ àṣọ́lọ́ lè paná adébọ̀rẹ́ tó tọ́ pọ́ ọba ti depo lé Ògún lórí lórí Ògún ti ń ṣépè fún ọ náà ni ọmọ òṣèbẹ̀ fún ìwọ ọmọ olórí ọwá ń depo lè ní lórí orí nígbà ọfẹ́ fẹ́yàwó omódòdó lọ bá ọlọ́run nífẹ̀ẹ́ ní kó omódòdó wá òun bẹ̀ fíìmù wá kó fi sí ojú orí ẹ̀jẹ̀ ajá ẹ̀jẹ̀ kìíní òun tó wá wẹ ibi tó sọ lóòkọ̀ mi tí ẹ bá ní remembrance àfi nǹkan ṣe àbí ṣípẹ́ ok ibi ìyẹn ojú orí ẹ wo bí tí ó sí ànábì Muhammad wọ́n ní ẹ̀rẹ́ síbẹ̀ tí góòlù kan ní ọdún ìrọ́dì gbogbo bẹ̀ wọ́n kọjá bẹ̀ báyìí lójú ọ̀fẹ́ ilé máa pàlá wọ́n tí táwọn ọlọ́pàá bá jẹ́ káwọn èèyàn dé ìdí ẹ̀ àwọn ọlọ́pàá ìjẹ́ kéèyàn ọmọ kọjá báyìí mọ̀ tí wọ́n káwọn èèyàn dé bẹ̀ wọ́n láyẹ̀ ẹjọ́ ọmọ pàlá wà pẹ̀lú àwọn orúkọ sí dá lọ́mọ gọ́ọ̀bẹ̀ ó ṣe jẹ́ bàbá Yorùbá nìkan ní ìdọ̀tí ní ayé láti ẹ̀ ó ṣe jẹ́ bàbá ti àwa Yorùbá ẹ wo ẹ mọ́gbà bàbá gbogbo wájọ ni wọ́n ń pè wọ́n tí a máa sọ pé kí lọ́kàn yìí ẹ lọ́kàn wá nítorí orúkọ bàbá wa lè dábẹ̀ àwọn èèyàn mọ̀ ní kí ló dé tí mò ń sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹ̀yìn ṣe ní sọ̀rọ̀ ọ̀fẹ́ sí bílẹ̀ Yorùbá ni kò sáṣà bẹ́ẹ̀ kò sí àṣà kankan bẹ́ẹ̀ wọ́n sì lè máa gba àṣà nísìn ó sàbíbọ ní mẹ́mẹ́ it's a tradition it's not culture ìlú òsàní ilẹ̀ Yorùbá sì ní kó lè sọ́mọ̀ ìmọ́sọ̀rọ̀ rẹ̀ sẹ́ntó lè sọ́mọ̀ ìmọ́sọ̀rọ̀ wọn ò bí ọ́tọ̀ dá wọn ò bí ẹnìkan dá ní kí má sọ̀rọ̀ Bàtálá kí má sọ̀rọ̀ Ṣàngó kí má sọ̀rọ̀ ìgbé ọba ń bọ̀ ìsà ta lọ́ sọmọ̀ institution wo ni mo wà èmi mo lè sọ lẹ́yìn àfáà bá sọ wọ́n ní lọ mọ́sálásí rẹ̀ bí pásítọ̀ sọ wọn rẹ̀ ṣùgbọ́n ipò àṣẹ kò sí tẹ́nìkan lè ṣèṣì a ní ẹgbẹ́ àwọn bàbá mi àwọn Ṣàngó àwọn Ògún àwọn Ọya àwọn Ọ̀ṣun Ọbàtálá ẹni kí wá pa ní bàbá bá pọ̀ mọ́ ẹ̀ ọmọ mélòó ní ó kù pa wá Ọya Ṣàngó Ọya Ògún ẹni a ní kí a má bọ̀ yí mọ́ bí a ṣe ń bọ̀ yí nínú dọ̀tí a ní kí a má dọ̀tí yí mọ́ ẹni wọ́n wá pa wá nítorí pa a ní kí ẹ má wẹ̀ wọ́n nítorí a ní ẹ má fi dọ̀tí ẹ má fi rántí bàbá tiwa ilẹ̀ Yorùbá lẹ́wà ìyàfà ọmọ Yorùbá ní nílẹ̀ tẹ́bá dé Thailand ẹ̀rí aṣọ tí wọ́n wọ̀ wọ́n wọ jàlámíà tàbí Indonesia wọ́n wọ jàlámíà àwọn láṣọ tí àwọn náà wọ̀ Muslim lọ ibẹ̀ ní Muslim pọ̀ sí
kò síbi tí muslim pọ̀ sí láyé tó Indonesia. Yes, 300 million. Yes, ní má sì wá Saudi ẹ̀rọ aṣọ ọmọ lọ́rùn wọn ẹ̀sẹ̀ jàlámì àlàwọ̀. Ẹ má jẹ́ kí wọ́n gba àṣà yìí lọ́wọ́ ní aṣọ yín, ẹ má jẹ́ kí wọ́n gbà lọ́wọ́ ní tẹ́ ẹ̀ fi gbàgbọ́ tẹ́lẹ̀ ní ọdọ̀tí. Ẹbọ wà níbẹ̀ tẹ́lẹ̀, wọ́n lọ ẹbọ náà, wọ́n fẹ́ fi àṣà wa, wọ́n fẹ́ fi gbé ẹbọ lárugẹ. Ní ìsìn àwa ti wá àti fọ́. Mo ti fọṣọ Yorùbá. Mo ti ṣe kí ni? Mo ti fọ aṣọ Yorùbá, mo ti fọ mọ́. A ti fọ lẹ̀kẹ̀ mọ́. A ti yọ ẹbọ kó bẹ́ẹ̀. A ti sọ fún ẹgbẹ́ ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ ní ṣe Yorùbá. Àwọn àjọ ní aṣọ Yorùbá yìí. Máa lè dọ̀tí ẹ̀yìn ó ń dọ̀tí lẹ́yìn ẹ̀yìn lẹ́ ń depo ní bàbá lórí lẹ́ ń da ẹ̀kẹ́ni gbogbo bẹ̀ ẹ lọ wojúbọ̀ ẹ̀yìn ẹ̀kan tí ẹ try gbàgbọ́ inú ẹ̀kan lọ ẹ lọ wojúbọ̀ nílẹ̀ Yorùbá. Èsì àtẹ́sí nìkan ni ìdí ẹ̀ tí débi tí ìdí yọ́ ma wà bẹ́ẹ̀ wọ́n sì tọ́lọ wọ́n ní ẹfẹ́nu gbóbì bẹ̀ ayé ẹ̀ bàjẹ́ sẹ́ntí lọ fi eyín gbóbì níbi tí ìdí ń bẹ sẹ́yìn pé síkì nígbà mọ́ sọ fún yín pé wọ́n síkì ẹ ṣàánú wọn ni ẹ má bá wọn jà mọ́ ń ṣàánú wọn ni ẹ ṣàánú àwọn tí wọ́n síkì yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹja a ti sọ fún wọn adẹ̀ ti sọ fún wọn kí n ṣe pé a lè ṣe àṣà eégún ó ṣe é ṣe tí ó bá ti sí àdá tí ó bá ti sí ọ̀rẹ́ ànáyàn sẹ́yìnlá bá ti yọ ọ̀rẹ́ àti àdá kò bẹ̀ ẹ̀mí burúkú ti kò bẹ̀ àṣà ìtàní ti kò bẹ̀ ẹgbẹ́ eégún ó ṣe é mú tí ó bá ti sí àwọn ọmọ ẹgbẹ́ àkéhùn àti ẹgbà òun lẹ̀ ní burúkú ó lẹ̀ ní èṣù tó bá ti mú yòókù ètò yẹ̀ ni wọn ò lè ṣe láì àní ìtẹ́ eégún wà fún ni kò jó fún wa clown wà bẹ́ẹ̀ àwọn ìbò a máa ṣe clown abẹ́ ti bọ̀ clown àwọn ìbò a máa ṣe égbónù a sì ṣe ilẹ̀ Yorùbá a fi ṣe àṣà tiwa mọ́ kìí ṣe kọ wá máa náyàn àwọn sùkú gan náyàn mọ́ ní ìsìn ayé àti dọ́là náyàn so ìta ń sọ fún Yorùbá ni a ti fọ́lẹ̀ Yorùbá mọ́ láti ìlú wo nìkan ló ní ààfin Olódùmarè bẹ́ẹ̀ni èmi kọ́ lọ́ba àwọn èèyàn mọ̀ ní kí ló dé dáa pẹ̀lú ààfin Olódùmarè èmi kọ́ lọ́ba Ọlọ́run lọ́ba ààfin ọba kí wá ló jẹ́ ààfin Ọlọ́run ọba àmọ́ pé ọba ní òun pè ní ààfin àlá ní tí mo pè ní ohun tọ́lọ́ sọnù gbà kí n ṣe mi lọ́ba Allahumma Malika Ọlọ́run lọ́ba ibi táwa ti rí tí ń jọba Ọlọ́run ní jẹ́ ọba ààfin ọba sì ní ààfin Ọlọ́run ilé Ọlọ́run ni a ti fọ́mọ́ ààfin ìwó lé ààfin àkọ́kọ́ tá a kọ́ fọ̀mọ́ lẹ́yìn ọba ọmọ ilé mú tí mẹ́ ọgbọ́dọ̀ mú tí mẹ́ ọgbọ́dọ̀ mú nǹkan kí nǹkan tí ọba ti bá ayé tí ọba bá wọ́n má ti ọgbọ́dọ̀ mú a ti fọ́mọ́ kò sí nǹkan kan bẹ̀rẹ̀ sẹ́wọ̀n ẹ̀ Ọlọ́run ọba mú fi kúrò ẹ̀ ọgbọ́dọ̀ a kazeem dà àbí wọ́n ní ìwọ àti kí ní lọ́lọ́pàá rẹ̀ anybody ọgbọ́dọ̀ mú mẹ́kan ààfin ìwò ní wípé ilé Ọlọ́run rẹ̀ ní tọ́ ọba ti lè ṣe mọ́sálásí ọgbọ́dọ̀ sí bẹ̀ tọ́ ọba ti lè ṣe nínú ṣọ́ọ̀ṣì àbí ṣe wọ́n máa mú tí nínú bíbà so ilé ọba tí ń jọba Ọlọ́run ó kàn ṣàánú èmi ó ṣàánú àwa ló fi ní kí a máa pè wá lọ́ba èmi gangan kọ́ ni ọba Ọlọ́run ni ọba kan ṣoṣo tí ò pé méjìlá pè tó tẹ bá gbọ́ta bá ní ààfin Olódùmarè nítorí Ọlọ́run lọ́ba so gbogbo ààfin Ọlọ́run ló jẹ́ ìṣẹ̀ṣẹ̀ kọ́ ló nípo ọba o ṣe tí ń bọ́ ẹ̀yin àfáà bí a bá ń du ọba ńlé yín ẹ̀lọ́jẹ́ bí a bá ń du baálẹ̀ lọ bá wọn dù ipò àṣẹ ipò aráàlú ìlú ló ní ìṣẹ̀ṣẹ̀ oyè táwọn ìṣẹ̀ṣẹ̀ máa ń jẹ olúwawo ojúgbọ̀náwó apènà àràbà oyè tí a nù abọ́ rẹ̀ tọba wọ̀ lọ ìṣẹ̀ṣẹ̀ ní jẹ̀yàn ìṣẹ̀ṣẹ̀ ìjọba ọba tí wọ́n lè sọ pé ọba àṣegun kò nílùú ọba àṣegun bẹ́ẹ̀ ọba ògbóni bẹ́ẹ̀ àwọn ọba ìṣẹ̀ṣẹ̀ nìyẹn ṣùgbọ́n pé ọba àlú ìṣẹ̀ṣẹ̀ kọ́ ló ní ẹjẹ́ kó yẹ yín dáadáa kìí ṣe à ń jẹ́ kí nǹkan yìí kẹ́ lè mọ́ ní nítorí nígbà tí wọ́n bá bí ilé rẹ̀ pé ṣẹ̀ṣẹ̀ ní kí ni wọ́n fi ń jọba wọ́n yẹ fi ìṣẹ̀ṣẹ̀ ìjọba o nígbà ọba bá dé látọ̀dọ̀ gómìnà tí wọ́n yan ọba dá ni wọ́n sì máa ń kí ọba mọ́lẹ̀ tí wọ́n wà máa ní kọ́ máa ṣe báyìí wọ́n bá wù ọ́ o lè má ṣe o ṣẹ̀ṣẹ̀ kọ́ ló lọ́ba kìrìsìtẹ́nì kọ́ ló lọ́ba ní tí ń jẹ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ní kí ni
pastor reverend bishop deacon. Ní Islam oyè tí ń jẹ́ mẹ́ ní ìmáàmù mufti waziri àwọn kọ́ ní á ní ipò ọba àwọn ọmọ ọba tó lọ yàn síbẹ̀ máa nábì Dáúdà oyè wo lọ́jẹ́ sọ́ba ni sọ́wọ́ láti ìdílé ọba nígbà wọ́n bẹ̀rẹ̀ ọba àwọn Yẹ̀húdí inú omi títí ń dẹran ní àti lọ́mọ pé wọ́n yìí lọ́ba ṣé ìdílé ọba ló ti wà ọ̀sẹ̀ tó gbọ́ bá wá látọ̀run Ọlọ́run ní yàn bá tó bá sì ti yàn ọ́ tó bá dúró tì ìjọba rẹ̀ ó dúró títí ayérayé tó bá dúró tì ṣé gbogbo àwọn tí ń bọ̀ ìṣà láti ní ìlọ ìwọ máa lọ wò fúnra wọn ní ẹni lójú tìlú wọn kò sí ní kúrú yẹn máa parẹ́ ìlú yẹn máa parẹ́ ní ìwọ gagan ni àfi tí ìlú míì tó bá gbé Ọlọ́run lọ́wọ́ tó bá gbé Ọlọ́run nìkan lọ́wọ́ láti sin lọ gbogbo ìlú tí ọba wọn bá ń bọ̀ ìṣà ní ọ̀fọ̀ kò lè mọ́tù fìràún náà ìbò olóbẹ̀rẹ̀ sí Egypt lọ lágbára jù láyé àtijọ́ níbo ní Egypt wà nísìn só tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Saudi só tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Kọ́tàrù ó tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Dubai ẹ lọ wo àwọn ìlú tí ìbọ̀ ìsà ẹ lọ wáyé Israel bẹ́ẹ̀ ṣe wò yẹn Israel wọ́n ṣe ní wọ́n burú tó wọ́n èsìn fún ìbọ̀ ìsà bẹ́ẹ̀ àwọn ní ẹ̀sùn máa yé jù àwọn ní ẹ̀sùnmọ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ni ẹ̀n jẹ́lọ́sí ara yìí nìkan ni o bẹ́ẹ̀ni ẹ̀mẹ́gbà náà bí sọ pé olóòsùn máa Jésù jù àbí ìyànàbí Muhammad sọ bẹ́ẹ̀ because ìmọ̀ Ọlọ́run lọ́kan làwọn méjèèjì ń ṣe àwọn Yẹhudi wọn ò ní ìkan méjì ìmọ̀ Ọlọ́run lọ́kan lọ àfi káyà àjọ pẹ̀tù sáwọn méjèèjì inú àbọ̀bọ̀ kí wọ́n ṣe kíni àti Israel àti bẹ́ẹ̀ni ẹ pẹ̀tù ní wọn ẹni tó bá ti gbọ́lọ̀ lọ gbogbo tí bá ń ṣe Ọlọ́run nìkan ní òbí ilẹ̀ fi ráwọn Yẹhudi ẹmú ìbọ̀ ìsá ìlú yẹn wọ́n ìbọ̀ ìsá Ọlọ́run lọ́mọ̀ mọ̀ ìyàn ìlú bó ti ẹ̀jẹ́ pé ó kọ àtijọ́ náà ni àwọn ń lò ní sí but ó kọ tí ẹ ń lò Ọlọ́run ti ní òun ò ní jẹ́ wọ́n owó láíláí so Yẹhudi àti Arab tí a ń ṣe Judaism àti Islam wọ́n jọ gbàgbọ́ nú kíni Ọlọ́run kan ní ìbọ̀ ìsá Ọlọ́run ó fi yé wa Ọlọ́run bá mi ṣàánú fún ìwò ṣe tí ìlú bá ti gbọ́rọ̀ lọ́wọ́ Ọlọ́run ti ṣàánú fún lórí dandan ní kọjọ́ ọ̀la yán dáa ó ti dáa ẹlẹ̀ wọ́n ti rí o ní báyìí ìlú tó bá ti gbọ́rọ̀ lọ látọ̀dọ̀ ọba ìlú ti dáa àtúbọ̀tán ìlú yẹn ti ìwò ti so ire ẹ̀yẹ máa wo kò sí ìlú kan tí ó ga jù rí lọ ẹ̀ẹ̀mọ́ tó ti ṣẹlẹ̀ sí wo dáadáa ti ṣẹlẹ̀ sí wo yóò sì ṣe jú ní ìkéṣe wọ́n wà láyé ìbọn òrùláì gbogbo àwọn tẹ́gbọ́ ìsàlọ́wọ́ ẹni wọ́n rí bí báyìí wọ́n wà forí balẹ̀ wọ́n ní tọ́ gbà lọ́wọ́ lágbà gbogbo ọba gan wọ́n sọ fún wọ́n ní tọ́ lúwò gbà lágbà ta ní bá wọ́n jẹ́ ta ní bá yí jẹ tájẹ́ nílẹ̀ ẹ̀jù alágbọ́nà lọ ẹ̀rọ sọ pé òsàkàn òbòrò lọ ẹ̀yìn lẹ́gbọ́ ìsàlọ́ àwọn alágbọ́nà lọ èyí tó bá gbọ́nà lọ́wọ́ yóò mọ̀ jayé lọ èyí tí àwọn gbọ́nà lọ́wọ́ yóò tẹ́ tí tẹ́gidi àwọn làkúndínù pé ní ṣe làkúndínù fún ẹ̀yìn lẹ́gbà làkúndínù fún anábì ṣiṣẹ́ kó tó sọ làkúndínù nígbà ń bá sọ ti ẹnu mi tán tó ọ̀bà gbọ́ ní ní máa lọ ṣe lọ pípò sí ìkìní o sì fẹ́ jẹ́ kọ́ pẹ́nu àìsàn máa lọ sí àìsàn rẹ̀ nígbà nábì sọnù làkúndínù pé ṣe fún pé ọ̀rẹ́lẹ̀ olówó ẹ̀ tí ń bọ̀ ìsà wọ́n ní ẹmọ́sẹ̀ ìjọkan o lè àfá orí ẹ tí ń bọ̀ ìsà tí ó sọ fún ọfẹ́ gbòrò ní owó lọ fẹ́ gbà bẹ́ o dẹ̀ ní láti lọ ó lọ fẹ́ mú gbé òbí níbi ìdẹ́ wọ́n àfá tó jẹ́ pé ó ṣe kíni orí ẹ tí ń bọ̀ ìsà ó dẹ̀ sọ fún tó bá gbòrò níbẹ̀ ó ti fẹ́nu gbé òbí pẹ̀lú ìdẹ́ ọ sì máa jẹ́ pẹ́ ọ jẹ́rù nǹkan máa pẹ́ ẹ ti jọ síkì ni ẹ má máa ṣe làkún nínú kún èmi ó ní ìbámbá sọ fún ọ tí má ti sọ̀rọ̀ tèmi tí mo ń sọ fún ọ ìwọ lọ máa ṣe iṣẹ́ tèmi gẹ́gẹ́ mo ń sọ fún yín àrólé Olódùmarè kò sí ọ̀rọ̀ míì tí ń sọ iṣẹ́ ni mo ń sọ in waste time ó rọ̀ mí lọ́rùn pọ̀ torí tí n bá ṣiṣẹ́ Ọlọ́run ọjọ́ tí n bá máa sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ lọ ó lè lọ ọ̀rọ̀ tí n bá sọ lẹ́nu ibi tí n bá ti sọ̀rọ̀ dúró ọmọ fọ̀rọ̀ sí wọ́n fi jẹun nítorí pé kìí sí ojoojúmọ́ tí má sì wábì kan ọ̀pọ̀ èèyàn lọ fẹ́ jẹ́ kí n wábì tí mi lọ ọ̀pọ̀ èèyàn lọ fẹ́ jẹ́ wọ́n bá wọn sọ̀rọ̀
mufti mọ̀ universities ti pọ̀ tí wọ́n fẹ́ jẹ́ kí wọ́n bá àwọn ECOWAS wọ́n pè mí ní bí 2 weeks àbí 3 weeks ago tá a lọ síbi Adenuga center nígbà mo bá wọn ní àwọn gbọ́dọ̀ gbé mi lọ sí headquarters wọ́n fẹ́ jẹ́ kí n má sọ ìtàn Áfíríkà kó iṣẹ́ tí ń fún wa àfọlọ́wọ́ ọlọ́run èyí tó bẹ́ẹ̀ yìí lè sọ gbogbo ohun tí mò ń sọ láì jẹ́ kọ́lọ́ pé tí má sì sọ ìbáàdìọ́nú ìbáàdùnmọ́ tó bá wù ọ́ ẹ̀rùkọ̀ agbóhùnkúnlá òótọ́ mọ̀ ń sọ mókòrò èmi gan ti rí pé mókòrò ọwọ́ èyí tí mò ń sọ yìí ọwọ́ omi sọmọ ẹ̀páwọn ògùn kan wà tó kòrò ọkọ̀ bomi bẹ́ẹ̀ ẹ̀kọ́ ṣe fáńtà lọ́wà tí ò fi lè mí òfẹ́kọ́ lò ó lè bá ṣiṣẹ́. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.